Wáyé pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade, ọmọ Aramide. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé bá èmi àti yín. Gbòrògbòdò ayé kò ní lù fún àjò. Àárí jẹ, àárí mu, àárí ná, àárí lò. Àníri ń gbé sọnù bí kò ṣe bí ọmọ. Lénìí, ẹ jẹ́ ká jọ yára wa ní ọgbọ́n. Ká jọ bomi ọgbọ́n wẹ̀, ká jọ bu omi ọgbọ́n mu. Nínú ọgbọ́n táwọn bàbá wa fi lé wa lọ́wọ́, tí n bá fẹ́yìn lólùfẹ́ mi ń bẹ̀, kò tí ì burú jù, torí pé àìjúbà fàràsínú kú. Ìbálọ́wọ́ bàbá mi Gbàdàmọ́sí Arámidé Akọ́láwọlé, ẹni re. Ẹ dákun, gbogbo àdúrà tẹ́ ẹ bá ń ṣe fún mi pátápátá kó máa bá mi, kó lọ máa bá bàbá mi, torí àwọn ni orísun nǹkan yìí tí kò gbọdọ̀ gbẹ. Àtèmi àti orísun wa ò ní gbẹ. Gbogbo ṣe ń jẹ́ ti Elédùmarè. Àwọn kan máa ń bú mi, wọ́n á pè mí, wọ́n á bú mi pé àwọn àṣírí táwọn fi kalẹ̀ yìí, ìwé ká máa fi kalẹ̀, kò yẹ ká jẹ́ kó máa pè. Kí la fẹ́ gbà nú ẹ̀? Irọ́ mọ́ ń tanná ni kì í sọ. Kí là á gbà nú ká má sọ àṣírí tán? Àwọn fáǹsì mi ti já, àwọn èèyàn ti já. Ẹ mọ̀ ká mọ̀ nǹkan tá a lè ṣe fúnra wa ni. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ní tá a lè ṣe fúnra wa ni, ẹ má jẹ́ kí ká máa fi ẹ̀kọ́ tanná fún wa. Ní tá a lè ṣe fúnra wa ni. Àtèmi àti àní ṣàìsàn, àní fòkùnrùn ló gbà. Porogodo ayé kò nílò fún gbogbo wa jó. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni báwo la ṣe ń tọ́jú àìsàn ògún òru. Báwo la ṣe ń tọ́jú àìsàn ògún òru? Ọ̀tọ̀ ni wárápá, ọ̀tọ̀ ni wákú, ọ̀tọ̀ ni wágbọ̀n, ọ̀tọ̀ ni ògún òru. Ọmọ ìyá kan náà ni wọ́n. Ẹ̀rí wárápá tó bá kí àwọn tó máa mú àtèmi àti yín, ayé ò ní fi àìsàn burúkú sí wa lára. Gbogbo àwọn tí wọ́n ní ìpèníjà nǹkan yìí, Ọlọ́run á fún yín lálàáfíà o. Àlejò ló jẹ́ nínú ara yín, pẹ̀lú ògo Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn tọ́lọ́run kó lé ayé lọ́wọ́. Ẹ rí ìwòsàn, ẹ rí ìwòsàn, ẹ rí ìwòsàn. Gbogbo ṣe ń jẹ́ ti Elédùmarè. Omi ara yín, ẹ̀jẹ̀ ara yín kò ní kọjú ìjà sí yín, àtàwa náà o. Ọ̀tọ̀ ni wápá, ọ̀tọ̀ ni wákú, ọ̀tọ̀ ni wágbọ̀n, ọ̀tọ̀ ni ògún òru. Ẹ̀rí tí mo mú wá fún wa lónìí, ó ní báwo la ṣe ń tọ́jú ògún òru. Tẹ́lẹ̀ àwọn àìsàn yìí, àìsàn tó máa ń jágùn ni. Wá ẹ̀ṣẹ̀ mú èèyàn tí ò báyìí tí ì pẹ́, ó máa tètè ń gbọ́ ògùn. Ìgbọ́n tó bá ti pẹ́, ó máa ń já ògùn. Tá bá ti ń ṣe ògùn eléyìí, a máa ṣe eléyìí, a máa ṣe eléyìí. Torí pé àmọ́ èyí tí ó mu ní gbogbo ẹ̀. Má jẹ́ ká wá dúró lórí pé a ṣe ògùn ẹyọ kan. Tọ́lọ́run bá ní kó mu, ó mu náà nìyẹn. Tọ́lọ́run bá ní ó sì kù díẹ̀, ẹ ká tún ṣe míì, ká tún lo ògùn míì, torí pé ó ti pẹ́ nínú ara, ìjọ kankan ló débẹ̀. Ẹ bá mi lọ wá ìfun akọ pẹ́pẹ́yẹ, ìfun pẹ́pẹ́yẹ akọ, àti ẹja òjíjí ààyè tí kò tí ì kú. Ìfun akọ pẹ́pẹ́yẹ àti ẹja òjíjí tí kò tí ì kú, pẹ̀lú èsúrú pupa àti èso àsofẹ́yẹjẹ, pẹ̀lú ìmí olóńgbò. Ó ti yé yín? Eléyìí ni ìwòsàn fún ògún òru o. Táwọn olóyìnbó ń pè ní seizure. Ẹ bá mi wá ìfun akọ pẹ́pẹ́yẹ, ẹja òjíjí ààyè, ó lè jẹ́ 3, ó lè jẹ́ 4. Ààyè ẹja òjíjí, ààyè ni o. Èsúrú pupa
àti èso àsọfẹ́yẹjẹ àti ìgbẹ́ olóńgbò pẹ̀lú èso yìí tí a mọ̀ sí èso wéréǹjẹjẹ. Ó ti yé yín? Ẹ jẹ́ ká wá kó sínú apẹ ìjóògùn. Ẹ jẹ́ kí a jó. Ṣé a ti jó? Tó bá ti jó, ẹ jẹ́ kí a lọ̀ ọ́. Ẹ má jẹ́ kó di eérú o. Kó jó kó di dúdú. Ṣé a ti lọ̀ ọ́ só ti dúdú? Ẹni tó ní ògún òru yìí kó máa fi fọ́ ẹ̀kọ mu ni. Ẹni tó ní ògún òru kó máa fi fọ́ ẹ̀kọ mu ni. Ó lè jẹ́ ẹ̀kọ tútù, ó lè jẹ́ ẹ̀kọ gbígbóná. Àmọ́ síwájú ká tó ṣe nǹkan yìí, ẹ ká kọ́ ṣe ìpèsè àwọn àgbàlagbà síwájú náà kí a tó dáwọ́lé nǹkan yìí. Ẹ jẹ́ ká ṣe ìpèsè àwọn àgbàlagbà síwájú náà. Ẹ ra ẹran níbi térò bá ti pọ̀. Wọ́n ti máa ń ta ẹran tútù yẹn. Ìyẹn ẹran màálù ni o. Ẹ ra níwọ̀nba. Ẹ lè ra 4, 6, 7 bó bá ṣe wù yín ni. Ẹ wá ra àwòsóbí, ẹ ṣẹran yìí nù, ẹ kó sínú àwòsóbí. Ẹ wá bu iyọ̀ ìsebẹ̀. Iyọ̀ ìsebẹ̀ tíntínní. Iyọ̀ ìsebẹ̀ tíntínní díẹ̀. Ẹ dà sí i. Ẹ wá ṣàdúrà nǹkan tá a bá fẹ́ nípa àìsàn yìí. Tó bá ti gbà á, àdúrà wa gbà. Ẹ ká gbé ìpèsè sí oríta mẹ́ta. Tó bá ti gbà báyìí, àdúrà wa ti gbà nìyẹn. Pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn tó nílé ayé, ẹ rí ìtúsílẹ̀, ẹ rí ìwòsàn lógo ṣe ń jẹ́ ti Elédùmarè. Nínú ìjìbá lọ lórí ètò yìí lónìí. Tó bá dìgbà míì, a tún mú ilé tó yàtọ̀ sí eléyìí wá. Oníyàn sí ọlọ́bẹ̀ ṣe, ẹ̀yin tí bá wa fìfẹ́ jẹ náà, ẹ ṣé àdúpẹ́. Orúkọ mi ò yí padà. Èmi ọmọ yín náà ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Ire o, ó dìwọ̀ bí ọjọ́rọ̀.